أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọpẹ́ ni fún Ọlọ́run èyí ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún. Lẹ́yìn eléyìí mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní gbogbo ààyè tí a wà, àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, orí àjẹǹjẹ tán Ọlọ́run tí wọ́n pè ní àlùbáríkà kó máa jẹ́ ti èmi àtẹ̀yin. Èyí tí mo fẹ́ kí a bára wa sọ lásìkò yìí ní ìpàdé àlùbáríkà tí ó wáyé ní ìlú Ìjẹ̀bú Òde. Inú mi dùn púpọ̀ fún àpéjọ dáadáa yìí tí sì ń jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run sọ fún òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad nínú tírà mímọ́ Al-Qur'an. Lẹ́yìn tá a fọ́kọ̀ Ọlọ́run wọ́n sọ kúrò lọ́dọ̀ àṣeyítọ́ ní ẹni ẹ̀kọ́. Ó ní la khayra fi kathirin min najwahum. Àpéjọ kan àlè sọ pé ó wúlò. Ǹjẹ́ ń pè ní nájíwá, ó lè jẹ́ ọ̀rọ̀ àjọsọ láàrin èèyàn méjì tẹ́nìkẹta ò gbọ́. Gbogbo tí ẹ bá pè ní jẹ́ àtẹ̀ kájọ sọ̀rọ̀, Ọlọ́run ní òsì tó wúlò ń bẹ. Àmì ní àbí tí ń pè ní nájíwá ní kalamu nas, ọ̀rọ̀ àwọn èèyàn. Ó ní kò wúlò. Èwo ló wá wúlò ní ọ̀rọ̀ àwọn èèyàn? Ó ní illa man amara bi sadaqa. Àfẹ́ntọ́ bá jẹ́ pé n ti ń sọ lọ́rọ̀ ní kọ́ máa pàwọn èèyàn láṣẹ, wọn máa ṣàánú, wọn máa ṣe sọ́dákọ̀. Aw ma'rufin, tàbí kí wọ́n máa ṣe dáadáa, ẹ máa ṣe dáadáa síra yín o. Aw islahin bayna nas, tàbí ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn. Ọlọ́run wá wí níparí àyà pé wa man yaf'al dhalika ibtigha'a mardatillah. Ibtigha'a mardatillah. Ẹni tó bá ṣe gbogbo ń tá a wí láti fi wá ojú rere Ọlọ́run, láti fi wá ìyọ́nú Ọlọ́run, ó ní fasawfa nu'tihi ajran 'azima. A fúnrú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀san tí ó tóbi. Àárọ̀rọ̀ ìkànnì Suratul Nisa, Quran 4 verse 114. Àwọn náà lè lọ wò. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀rọ̀ tí Ummu Habiba gbà wá, ó lọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní kalamu ibn Adam kulluhu alayhi lala. Gbogbo ọ̀rọ̀ tí ọmọ ànábì Ádámà bá sọ, wọ́n ó mú lórí ọ̀rọ̀ tó sọ wọn o. Òun kò ní gbogbo ọ̀rọ̀ wọn o. Ẹni tí wọ́n lè bí léèrè ń pa rẹ̀ ni. Àwọn ọ̀rọ̀ kan lọ́yẹ́ pé tẹ̀yàn bá sọ tàbí èèyàn ṣe níwà, wọ́n ó fi kọ́ dáadáa fún un. Kí ni ọ̀rọ̀ àkọ́kọ́ ń bẹ? Ó ní ẹni tí bá ń pàṣẹ dáadáa. Ma khala amran bi ma'rufin aw nahyan an munkarin. Ẹni tí ń pàṣẹ dáadáa tí sì ń kọ àìdá fáwọn èèyàn. Ntọ́bẹ̀ sì kẹta rẹ̀ aw dhikrillah, tàbí tí ń rántí Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹgbẹ́ ẹnu ẹ̀ tí ń jẹ wújẹ́wújẹ́, Ọlọ́run ní rántí. Mo ṣe òṣùká àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó níye lórí nípa ìpàdé tó wáyé nílùú Ìjẹ̀bú Òde. Nípàdé náà bí ó ti dáa tó, pé a rí àwọn nǹkan tí ó wà púpọ̀ níbẹ̀. Ìkan bẹ́ẹ̀ tí àwọn bàbá wa Mudiru Markaz sọ tó kù pọ̀ káàtó. Nípa ọjà mùsùlùmí tí ń bẹ nílùú Ìwó o. Yóò sọjà mùsùlùmí kò dé, yóò wúlò lásìkò yìí. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò wúlò. Báwùjọ ti dáa tó tí mo kì pẹ̀lú àyá Al-Qur'an nìkan bí nítorí kéèyàn ó kójọ sí inú ẹ̀ lọ́wọ́. Irú ọ̀rọ̀ yẹn bàjẹ́. Ọjà mùsùlùmí tó wà ń lo gbogbo èèyàn ní náà kò yàtọ̀ sí ntí ànábì wa Muhammad náà ná tó ná nílùú Madina. Gbogbo wa náà lákòjọ ka sí ọ̀rọ̀ rẹ̀, a kà nípa rẹ̀. Kò sí yàtọ̀ rẹ̀. Wọn ò fi àlàfẹ́ nìkan kan bẹ̀ pé ọmọ wà bẹ́ẹ̀ tí mo mọ̀ dáadáa ní tí mo sọ olùgbé náà lù wo ni mí, yàtọ̀ sí pé mo jọ́ máa bẹ̀. Kì í ṣe tí kàn máa wálé ọ̀sẹ̀. Kálukú ní sí nígbà Ọlọ́run ti sí ọjà yìí, kálukú ní sọ dáadáa ní wí rere. Ní tí mo rò bẹ́ẹ̀ sọ nínú tí bàbá wa Professor Isaac Olóyèdé tí ẹ sọ, tí ẹ fi ròyìn ìlú àlùbáríkà yìí, pé wọ ẹ̀yin bàbá wa ìmáàmù yìí náà lọ wà òkọ́ sí ẹ̀. Ó yẹ kẹ́ ẹ kan nǹkan yẹn léṣo ni. Ó yẹ kẹ́ ẹ tó máa wú dáadáa tí ẹ sọ. Ó yẹ kẹ́ ẹ fi rinlẹ̀ bí ọ̀rọ̀ gidi ní ẹ bá wa sọ. Gbogbo ẹ̀yin ìmáàmù ńgbà Ọlọ́run ti ní àkójọ yìí, kálukú náà lọ dárú ọjà òun lẹ̀ lọ́dún. Ara ó fi di àwa mùsùlùmí ni. Kódà ó tó láṣeyọrí rọ́bítọ̀. Tí rọ́bítọ̀ lè gbára lé pé àṣàṣeyọrí pé n tá a gbèsè nílùú Ìjẹ̀bú Òde
tí ó ṣe pé akànnà sun hòtẹ́ẹ̀lì lásán ajẹun amú àwọn náwó fún àyíyàn kọ́. A ní kí gbogbo mùsùlùmí ọlọ ní ọjà tiẹ̀ nǹkan rẹ̀ èèyàn máa kọ́ sí ẹ̀ ní. Ànábì wa Muhammad inú ọ̀rọ̀ rẹ̀ tó sọ fún wa níbi al-hikmatu dawlatul mu'min haythuma wajadaha akhadhaha. Dáńpẹ̀ ní òye òun gbogbo ẹ̀kọ́ ọgbọ́n ọlọ́sọnù lọ́wọ́ àwa tá a pera wa lólùgbàgbọ́. Ó níbi abá ti rí náà ní ká ti mú un tá a bá ti rí pọ̀rọ̀ ọgbọ́n lélẹ́yìí ní tí a ṣẹlẹ̀ lù wò yìí nǹkan dáadáa tó yẹ kí gbogbo èèyàn kọ́ sí rẹ̀ ni tó yẹ káyọ̀ kí ó tó ti tàdáwù lórí rẹ̀ ọ̀rọ̀ tó jáde wọn kò dáa tó ó yẹ káyọ̀ máa irú ipò tẹ́ ẹ wà àtààyè tẹ́ ẹ wà ilé mi máa ń wí ní gbogbo ìgbà ipò tí bàbá wa Sheikh Adam wà ní gbogbo ayé ńlá gbé yín sí bí bàbá bá ń bẹ láyé ń tọ́ dá mi lójú ní pé wọ́n ti tàdáwù rú ẹ̀ wọ́n pé nítorí ìlú Ìwó nǹkan ìmọ̀ dáadáa ni o kódà bí mo mọ bàbá dé wọ́n lè wá sí ìbẹ̀wò rẹ̀ ìwọ́n kì í mọ̀ fẹ́ dé ọjà wọn ó ti yẹ kó rí nu adúgbò fún bàbá wa mufti Diyar Fadilatu Sheikh Dawood Almoran Mala Hasan fún dáadáa tọ́lọ́hún fi gbé kalẹ̀ bí àfáà dáadáa yìí sì ti rí hùn ìròrí rẹ̀ ní tó lè wúlò fún ọmọ ni tó bá ti pàníyàn gbogbo wa dáa nítorí yẹ ká pè mọ́ra gan ni ká pè máa bọ̀ irun tó ṣe ìwà ṣàlàyé bẹ́ẹ̀ ti ṣe fún wa ọ̀nà wo la lè gbà ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ fọ̀rọ̀ oyè lẹ̀ kí la fẹ́ gbà ń bi oyè gbogbo tani kan náà ń béèrè tí ń pè àbá wa fẹ́ kẹ́ clear ta ni Wàsíù Ìtàmú kí la fẹ́ gbà ń bi gbogbo èèyàn gbogbo nǹkan ló polúkú musu gbogbo nǹkan ló dàrú yìí ọ̀rọ̀ oyè lẹ́tún rí lẹ́tún fẹ́ máa fi dá àwọn àlìhùnmà láàmú lásìkò yìí kí la fẹ́ gbà ń bi ìyẹn kálukú ọmọ ṣiṣẹ́ fún ìsìláàmù láàyè rẹ̀ èyí ò ní tí ń pè láṣeyọrí kì í ṣe mo joyè ní ń pè ní àṣeyọrí ọwọ́ mufti èmi kí yín o kódà mo gbóṣùbà ẹ̀káre mo gbé fún yín ìtọ́ jẹ́ yín lógún níbi Ummatul Islamiyya bí ó ti máa lọ sókè ní Nàìjíríà àná pàápàá nílẹ̀ Yorùbá yìí kò sáṣeyọrí kankan gidi fún wa ń bẹ ọ̀rọ̀ wọn joyè mi àwọn lọ́yẹ̀ àjòyè èyí ò là ń bá káàkiri mo la fẹ́ bá owó eléyìí gan ajá tẹ́ ẹ̀ fi gbogbo yẹn lẹ̀ bí rọ́bìtọ̀ ti rí tí irú ìpàdé wọn bá wáyé tí a bá pe gbogbo húmẹ̀sì sólé ìwọ ni ẹ fọ̀rọ̀ oyè lẹ̀ bóyá gbogbo yín náà máa bọ̀ àfẹ́kájọ wá dámọ̀ràn bó ní káwọn bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí dé dúró ẹ̀rí bí ogun kan bí ti ń polúkú mùsùlùmí sí ní ojúmọ́ ni ẹ̀rí yìí ń sọ ẹ̀pin tá a fẹ́ dìbẹ́tì lè lórí náà ẹ wo ẹ̀sùn tí ẹ fi ń kà wá níbi tí ogun kan dé dúró lónìí tí ẹ ń gbé ẹ̀yẹ mùsùlùmí gbogbo wa náà lájọ kígbe lájọ rí wọ́ọ̀bì muslim ticket muslim ticket ẹ wo bí ọrọ̀ ajé wa dé Nàìjíríà lónìí ẹ bá ní sọ̀rọ̀ oyè tá a lẹ́yìn ẹ̀sẹ̀ èyàn nǹkan afẹ́fẹ́ yẹyẹ tí yóò wúlò báyẹn lọ kó dàbí kan ṣé ọ̀rọ̀ oyè ni a máa pariwo káàkiri gbogbo àtẹ́yẹ fi joyè ṣé wọ́n ń gbowó kan lọ́dọ̀ ìjọba lórí ẹ̀ àbí wọ́n fi ń gba nǹkan kan wá látòkèèrè tí ń jàǹfààní ara wọn ẹbí kálukú ń jà fún ìsìláàmù ni ọjà ìsìláàmù ti ẹ dá lẹ́hùn nítorí yẹ kí gbogbo wọn máa pé Ọlọ́run jẹ́rù rè òhun nílùú wa nítorí yẹ kájọ máa wí nù nílùú wa ìlú Ìwó ní ìsìn wọ́n ti gaari wọ́n tà 15 ìgbà ọjà àlùbáríkà ìdé ló di 900 naira ẹ̀rí ìhò kẹ́ẹ̀sọ́ iṣu ń bẹ̀ bó ti tóbi tó ní tí ń tà lówó kọ́ kú fáwọn èèyàn tí owó òlù náà bá rí báwọn ṣé gbogbo olúgun ò ní máa kí apá wa mùsùlùmí akáre o ìtànàbí wa Muhammad fi kọ́ àyín gan láǹṣe kò tí ń wá rọrùn fún gbogbo èèyàn ìyẹn ló yẹ kẹ́ ẹ múra sí bàbá Mudiru Markaz kò dá gbogbo ohun tá ẹ wíwọ̀n ó kù pọ̀ káàtó ẹ kó ọ̀rọ̀ ohun tó àwọn joyè wọn ò joyè ẹnìkan sẹ̀mí ẹ fi yún ẹ lẹ̀ èyí ò ti kọjá tánàbí bá dúró lórí pé ẹnìkan sì ń kankan fóònù ni ṣé ẹni tọ́pa Hamza yọ ọba sí mọ́ àbí irú rẹ̀ tó gba ìsìláàmù lẹ́yìn gbogbo wa ẹnìkan ti sẹ̀mí ẹni gbàgbé èyún kí ìsìláàmù ò lè lo òkè gbogbo ń tẹ̀ ń kú sí ikú pọ̀ tí ìbá ti pẹ́ ẹgbẹ́ sórí ẹ̀rọ ayélujára àti àwọn ìbá pé kí wọ́n pè yín àwọn tó súnmọ́ yín gan ni ṣùgbọ́n gbogbo ayé lọ́gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò dá àti tó yẹ pọ̀rọ̀ oyè ni ó tún máa challenge lásìkò tọrọ ajé Nàìjíríà rí bó ti rí gbogbo àwọn ọ̀tá ìsìláàmù ní ẹ̀pọ̀ lọ́tún lọ́sì ẹ̀rí lẹ́yìn ò sọ ẹ̀ẹ́dẹ̀ka joyè ní ọjà tí ẹ dálẹ̀ ní ọjà tí ń múrọ̀rùn wá fáwọn èèyàn táwọn àlùmí gan ti ń wá pé wọ́n wá da sọ́dọ̀ àwọn tàbí ń ṣèyànra rere báwo àwọn mùsùlùmí larunú rẹ̀ ẹ̀yìn tó wá kù bí èèyàn ọyẹ ẹ jẹ́ ká pe àrò àtọ̀dọ̀fin inú wa o bí nǹkan ti ń lọ yé ọ̀dà o ọ̀rọ̀ nǹkan tí ò wúlò jagbajagba báwọn ẹ̀jẹ̀ á kò ń bẹ̀ o Ọlọ́run gbàdúrà wa yóò tọ́ asọ́nà tó dáa o yóò sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá dúró wala hawla lana wala quwwata illa billah.